Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín eléyìí tún yàtọ̀ ó tún lélẹ̀. Ẹ gbọ́ kí ló tún fẹ́ ṣẹlẹ̀, kí ni ká tún máa retí lórí ọ̀rọ̀ àwọn kan. Wọ́n ní wọ́n nílò àdúrà o, ta la máa gbàdúrà fún torí pé kò ní pẹ́ lọ, láìpẹ́ láì jìnnà yóò kúrò nílẹ̀ yìí. Ẹ wò ó, ọ̀rọ̀ tó bá gbabi ẹkún ẹ̀rín là á fi rìn ni. Wọ́n ní yóò lọ o nítorí tani, nítorí orílẹ̀-èdè Yorùbá tá a mọ̀ sí Yorùbá nation. Bẹ́ẹ̀ ni, nítorí orílẹ̀-èdè Yorùbá tá a mọ̀ sí Yorùbá nation. Àwọn wo ni? Gbogbo ẹ̀ ń bẹ lórí ètò, gbogbo ẹ̀ ń bẹ lórí fídíò tẹ́ ẹ fẹ́ lọ wòye. Ẹ wá gbọ́ nǹkan tí wòlíì yìí sọ. Ó ní mo rí i ní o, mo sì gbọ́ ọ lóhùn. Ó dárúkọ wọn, ẹ̀yọ́ tèmi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ o. Torí wọ́n ní wò ó àbí wá wò ó a máa lápẹẹrẹ. Òun mo ṣe ń sọ fún yín pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò, bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ máa bá mi share, ẹ máa bá mi pín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ òun náà rèé. Mo ń sọ̀rọ̀ nípa Prophet Taiwo Soloye, bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀. Bàbá tó ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lórí nínú àdúrà, àbí ká sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ parí àdúrà 40 ọjọ́ tí a mọ̀ sí dry fasting. Ìyẹn ni àdúrà má jata àbí white fasting lẹ́pẹ́, tí wọn kì í jata, tí wọn èjèpo, tí wọn kì í jẹyọ̀, ó di 40 ọjọ́ níbi tí wọ́n ti gbàdúrà fún ìran Yorùbá, tí wọ́n sì sọ pé tó òmìnira Yorùbá, àbọ̀ àdúrà, àbọ̀ èsìn àdúrà wọn rèé tí wọ́n mú wá pẹ̀lú ìkìlọ̀ fún Bọ́lá Tinubu, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Adámì, àti bàbá wa Professor Banji Akíntóyè. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tó ń bẹ nílẹ̀ yìí, ẹ bọ́ bí o, ẹ tètè wá gbọ́ lẹ́rọ̀ kó tó di pé yóò yíwọ́, kó tó di pé a wá di pé àdánù àbí ó ṣeé ṣe ìbá a mọ̀ ní ọ̀rọ̀ wa àbámọ̀ ò ní gbẹ̀yìn wa. Àwa tá a múra álẹ̀ fún rálì, ẹ wá gbọ́ titun lẹ́nu wòlíì yìí, ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ pé yóò ṣẹlẹ̀. Ẹ má wàá fi bẹ̀rù, ẹ̀yin ẹ sáfarabalẹ̀ wo fídíò yìí, bẹ́ẹ̀ ṣe ń wò má tún síwájú o. Wọ́n wá sọ àwọn àṣírí ńláńlá, ọ̀nà tá a máa gbà tá a fi ṣẹ́gun wọn, ọ̀nà tá a máa gbà torílẹ̀-èdè Yorùbá ó fi dé ní kíákíá, ní wéréwéré, ní wàrà ṣẹṣà, tí ò fi ní sí ìtàjẹ̀sílẹ̀. Gbogbo ẹ̀ ní bàbá yìí lọ́nà ń bẹ́ẹ̀ tó tú kalẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Wọ́n sì ní tó bá a bá ṣe ń sọ, wọ́n ní ká máa kọ́kọ́ àwọn sí ọbẹ̀, ká máa fòǹtẹ̀lú gbàmù. Ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́, ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́. Ẹ já lọ tààrà sọ́dọ̀ bàbá wa Prophet Taiwo Soloye, kẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bọ́n bá ti sọ, bẹ́ẹ̀ bá gbẹ̀yìn bá ṣe ń gbọ́, ohun tó kùn yín kùn ní pé kẹ́yìn ó máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, kí bàbá ó gbàdúrà fún yín, kọ́nà àbáyọ ó ṣí, kórílẹ̀-èdè Yorùbá ó sì dé ní kánmọ́kébé. Káti ẹ̀ kúrò nílùú tó jẹ́ pé bá a bá ṣètò lọ́wọ́ ni wọ́n múná lọ, tóòrú ọ máa mú ọ̀tá máa nu mú, a sì lè máa tọrọ owó jẹnẹrétọ̀ lórí fóònù lọ́ọ̀láìn pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ wa. Àní ká kò lórílẹ̀-èdè burúkú yìí, orílẹ̀-èdè tá a sòótọ́ tí wọ́n ní àmóríwá fọrùn lẹ̀. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé, ẹ̀já gbóhùn bàbá bí wọ́n bá ti sọ̀rọ̀ tán, èmi náà padà wá láti wá sọ pé tó ó dìgbà kan náà. Òun rèé fohùn sí nínú ilé. Arán mi sí yín, ogun tó ń bọ̀ yìí ò gbọdọ̀ jà o. Arán mi sí yín, ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu, ogun tó ń bọ̀ yìí, ogun yìí ò gbọdọ̀ jà o. Ààrẹ wa sà, ohun tẹ́ ẹ̀ ń wòran yìí kìí ṣeré o. Nínú ìrìn àjò àdúrà, ohun tí mo mú mi rí, tá a mú mi rí, ó lágbára gidi gan o. Èyí náà tún wọn tó tún ṣẹlẹ̀ ní ọ̀nà Ìdó ní Ọ̀yọ́ state. Ṣé ẹ tún ti gbọ́ ohun tó tún ṣẹlẹ̀? Ìjọba Bọ́lá Ahmed Tinubu, ẹ ti ń fi ọmọ Yorùbá lẹ̀ fún àwọn Fúlàní pọ̀. Ohun tẹ̀dẹ̀ ń wò yìí, ṣé ká sọ wípé ẹnu yín ni ò ká wọn ni? Ṣé ká sọ wípé agbára ni ò tó ni? Àbí ṣé ká sọ wípé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ fi gbogbo ẹ̀mí ọmọ ilẹ̀ Yorùbá ẹ fẹ́ fi ilẹ̀ fún àwọn Fúlàní kẹ́ ẹ tó dìde? Ìbá dára kẹ́ ẹ tètè gbégbèsè, ẹ má wá gbàgbé o.
ẹni tó jọba tí ìlú tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́. Ẹni tó sì jọba náà tí ìlú bàjẹ́ tí wọ́n pa gbogbo àwọn ènìyàn orúkọ rẹ̀ náà ò ní parẹ́ o. Mo ń fi eléyìí mo fi ń rọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ tètè wá nǹkan ṣe sí o. Ikú àwọn ọmọ Yorùbá ti ń pọ̀ látọwọ́ àwọn Fúlàní. Nígbà tí mo wo fọ́nrán yẹn ó bà mí lẹ́rù gidi gan, ó dẹ̀ bà mí nínú jẹ́ wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Tí àwa tá a jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ò bá sì sọ̀rọ̀, àwọn ènìyàn ó máa nàka àléébù sí wa. Ìdí rèé tí ẹ̀mí Olúwa fi ní kí n wá kìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ tètè gbé ìgbésẹ̀ tó tó àti ìgbésẹ̀ tó yẹ. Ìdí rèé tí gbogbo àwọn ọmọ Yorùbá náà fi ń sọ wípé ẹ yọ̀ǹda ilẹ̀ Yorùbá. Àbí ṣé dandan lèèyàn fi ń ṣe márèjì tí ó wọ̀ mọ́ ni? Márèjì yóò wọ̀ mọ́. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alárinà àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ baálé rí ìgbéyàwó yìí tó mọ́. Ẹ jẹ́ kó olúkálùkù lọ sáàyè ara rẹ̀. Ẹ jẹ́ kó olúkálùkù lọ sáàyè ara rẹ̀. Àbí kí ni túmọ̀ kéèyàn sùn kó má rọrùn sùn nulé? Kí ni túmọ̀ kéèyàn wà láyé kó jẹ́ pé ọ̀tọ̀ láyé pé ebi ń pààyàn, ọ̀tọ̀ láyé pé ẹ̀rù ẹ̀mí èèyàn tún ń ba ènìyàn? Kí ló dé léè tí ń pọ̀ jù? Ẹ̀yin náà wò, à ń kígbe wípé kò sóúnjẹ nílùú. Àwọn àgbẹ̀ tó tún fẹ́ lọ bá wa dá oko kó oúnjẹ tún lè pọ̀ nílùú, ẹ tún ti jẹ́ kí Fúlàní pa wọ́n tán. Kí ló dé? Kí ló dé tẹ́ ń ṣe gbogbo eléyìí? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà ẹ̀ ń jáde lọ sí òkè òkun. Ẹ̀ ń lọ sí òkè òkun, ẹ̀ ń rí bí wọ́n ṣe ń ṣe lọ́hùn. Ẹ̀ rí bí wọ́n ṣe ń tò ìjọba wọn lọ́hùn. Kí wá ló dé tó fi jẹ́ wípé ti orílẹ̀-èdè Nàìjíríà òun lẹ̀ ń ṣe bó ṣe wù yín? A sì ti ń kígbe pé ààfin orílẹ̀-èdè Nàìjíríà yìí náà mọ̀ ń dàtẹ́ ẹ̀ bá ti lè bá wa wá ẹ̀tọ́ àti tó tọ́ láti ṣe. Àti láàfẹ́ mọ́. Tẹ́ ẹ bá lè bá wa rí ṣe, ẹ bá wa rí ṣe. Tí ò bá sì ṣe é ṣe, ẹ jẹ́ kó olúkálùkù lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ já pín gàrí wa. Olúkálùkù lè mọ̀ ìyá rẹ̀. Ìlú á lè rójú, ìlú á lè tòrò. Mo tún fi àsìkò yìí náà ké sí gbogbo ẹ̀yin abẹnugan, ẹ̀yin alẹ́nu lọ́rọ̀, tẹ́ ẹ lè bá wa ṣe ń tó tọ́, ẹ má wòran o. Èyí tẹ́ wòran yìí ti tó gẹ́ o. Àpò ara yín la ṣàkíyèsí pẹ̀ ń dù o. Owó tẹ́ máa jẹ lẹ̀ ń dù o. Ẹ̀mí ló sì ń bọ́ lójoojúmọ́. Ẹ̀yin náà gbọ́rọ̀ yín. Ìròyìn dọ́dọ̀ yín. Olúwa ní ká sọ fún yín pé kẹ́ tètè yí padà kó má bàa pẹ́ jù. Ohun Olúwa lélẹ́yìí o. Ẹ tètè yí padà kó má bàa pẹ́ jù. Kí ohun tá ò lérò má bàa ṣẹlẹ̀. Kí àwọn nǹkan tá a rò pé a fẹ́ kó má bàa di nǹkan tá a fẹ́ mọ́ wa lọ́wọ́. Ìkìlọ̀ rèé o. Ohun Olúwa sì ni. Mo gbàdúrà lórúkọ Jésù yóò máa ju yín ṣe o. Bẹ́ẹ̀ bá ti ń dáwọ́lé, Ọlọ́run á jẹ́ ó ràn yín lọ́rùn o. Mo gbàdúrà o lágbára Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan yín lórúkọ Olúwa, lórúkọ Jésù, ẹ̀ nífẹ̀ẹ́ mi tí yín náà ṣe o. Nítorí náà ẹ jọ̀ọ́, ẹ̀mí àwọn ọmọ Yorùbá ti ń bọ́ pọ̀, yóò dẹ̀ dára fún yín. Mo á sọ fún gbogbo ìwọ náà tó nílò àdúrà lórí ohunkóhun tó fẹ́ k'Olúwa dá sí ọ̀rọ̀ rẹ, k'Olúwa sì yanjú gbogbo tó dàbí ogun níwájú ẹ̀. Ẹ jájọ wọ ojú Olúwa, ẹ jájọ gbàdúrà, ẹ jájọ ké pé kí làṣírí ogun yẹn gangan, níbo logun yẹn ti wá, àti pé kí ni ọ̀nà àbáyọ sí ogun tẹ́ ń là kọjá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí òun ni +234 70 25 47 54 27. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà 070 25 47 5427. Ẹ ti máa rí lórí screen. A ṣe parí ààwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu lolúwa sì ti ṣe nínú ìrìn àjò àwọn èèyàn tá a jọ gbàdúrà.
tẹ́ ẹ bá gbàgbé mo ní àkànṣe ọ́ìlì kan wà tá a ka sáàmù 40 sí pẹ̀lú àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bùkù fún náà ti gba tiwọn. Ìwọ náà ó sì kú bíi 4 kan nílẹ̀ tí ìwọ náà bá sì nífẹ̀ẹ́ sí. Oore ọ̀fẹ́ wà, o lè kàn sí mi lórí nọ́mbà yẹn bákan náà 07025475427. Lórúkọ Jésù yóò dára fún wa, ara àánú gbà. Ẹ ṣé púpọ̀. ẹ ti gbọ́ òdodo ọ̀rọ̀ àbẹ́ ẹ̀ gbọ́ ẹ gbọ́ nǹkan tí wòlíì yìí sọ jáde, àwọn ìkìlọ̀ ńláńlá bó ṣe jẹ́ nìyẹn. Á tún pàdé nígbà míì, títí ìgbà míì tá a máa pàdé. Ẹ ṣé o, ó dàbọ̀.